Africa Content TV. ọ̀rẹ́ márùn-ún báwọn kan ti jù ẹ́ lórí àlùmọ́ àkọ́bí ṣùgbọ́n dé lọ́la oṣù pàmílé àwọn márùn-ún báwọn kan ti jù ẹ́ lórí ẹ̀yìn ní owó àwọn tí wọ́n dá jù lọ kò ní lónìí ó lè tún padà ní lọ́la sáré láì lè lọ lọ́wọ́ dọ̀la iṣẹ́ ọlọ́run ẹ mọ̀ pé kò yé yàtọ̀ àwọn amárìkì níṣẹ́ ọlọ́run kò fojú. bí mo ṣe wọlé bọ̀ àtúntà ló ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ mi ní àbẹ́mi bọ̀ láláwọ̀ lórí YouTube lálálẹ́ ṣe máa kọrin gẹ́gẹ́ bí òṣùpá. Mo lè dá mo ní pé mi náà ni ó ní wọ́dà ó ní pé mo fẹ́ máa yìí kò lè tó ẹ̀ tó bá ní wọ́n fẹ́ máa mi ṣe gbà ní láì pè tí kò wọ́n lò ní pẹ́yà. Bàbá mi àlàyé ìgbéra sí ìlú kálẹ̀ o ìgbà ẹ̀ bàbá mi ìfọ̀kànlẹ̀ ọpọlọ jáde ní ẹ̀fọ́ ẹ̀ orí wàsàdà kí bọ́lá lórúkọ ìgbésẹ̀.